وأشهد أن سيدنا محمدا عبده ورسوله. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من أهلي هارون أخي تصدر به أجري وأشركه في أمري كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا. قال قد أوتيت سؤلك يا موسى. أبي بكر صلى الله عليه وسلم وتجاهدون في سبيل الله. kasi gbìyànjú sójú ọ̀nà Ọlọ́run ọba kájà sójú ọ̀nà Ọlọ́run ogun tán ní kájà sójú ọ̀nà Ọlọ́run kì í ṣe bí ọkọ̀ àbí àdá àbí ọ̀bẹ àbí igi rárá. Ọlọ́run bá ń bọ̀ wá ṣàlàyé fún wa táwọn náà máa gbọ́. bí àmùwà lẹ́kùn wọ̀nà kùsìkùn pẹ̀lú owó àti ẹ̀mí wa kájà sójú ọ̀nà Ọlọ́run pẹ̀lú owó wa àti ẹ̀mí wa. Ntọ́lọ́run bá ń tọ́ka sí fún wa nìyí zalikum khairun lakum in kuntum ta'lamun. Ọlọ́run wá sọ fún wa pé èyí ló fi ń lórí fún wa jùlọ èyí ló fi ń lórí fún wa jùlọ tí àwa náà bá mà. wọ́n ní yaghfiru lakum dhunubakum. tó bá ṣe Ọlọ́run ní pé tẹ́ bá ṣe gbogbo ohun tí èmi Ọlọ́run bá kà kalẹ̀ fún yín ni mi wá forí ẹ̀ṣẹ̀ yín jì yín wa yudkhilukum jannatin ní wá fi yín sínú ọgbà ìdẹ̀ra ọgbà àlìjánà tajiri min tahtiha al-anhar táwọn odò ń ṣàlábẹ́ rẹ̀ wa masakina tayyibatan fi jannati amnin àtàwọn ibùgbé tó dára nínú àwọn ọgbà tá a wí yìí nínú àlìjánà tí ó máa bẹ títí láéláé. zalika al-fawzul azim. èyí jẹ́ èrè ń jẹ́ tó tóbi èyí ni èrè ń jẹ́ tó tóbi fún àwa tí a bá gbìyànjú àti ṣe ohun tí Ọlọ́run bá fẹ́. Kí l'Ọlọ́run bá ń sọ fún wa, kí l'Ọlọ́run bá ń pè wá ṣàkíyèsí sí ní bá ọ̀rọ̀ tó sọ fún wa tó fi ní pé watujahidu fi sabilillah. ẹ̀rí tó fi ní hal adullukum ala tijarati. Ǹjẹ́ mi ò ní tọ́ka fún yín síbi òwò kan tunjikum min azabin alim tí ó gbà yín là kúrò níbi ìyà ẹlẹ́ta ẹlẹ́ro. wọ́n máa yá mi máa fọkàn fi tọ̀ mí tu'minuna billahi wa rasulihi. Ǹjẹ́ aláti nígbàgbọ́ sí Ọlọ́run bá àti òjíṣẹ́ rẹ̀ watujahiduna fi sabilillah. ká sì gbìyànjú sójú ọ̀nà Ọlọ́run ọba kájagun sójú ọ̀nà Ọlọ́run bí amwalikum wa anfusikum pẹ̀lú owó wa àti ẹ̀mí wa. zalika khairun lakum in kuntum ta'lamun. Ọlọ́run ní èyí ni yóò máa jẹ́ èrè fún wa jù lọ. Kí l'Ọlọ́run bá ń bá wa sọ ni pé wọ́n fi ń yé wa pé ayé tá a wà yìí ó rọrùn púpọ̀ ṣùgbọ́n ìrọ̀rùn inú ẹ̀ àwa ẹ̀dá àfẹ́múlò. Kí ni ìrọ̀rùn inú ayé tí ẹ̀dá lè gbámú? ọ̀rọ̀ t'Ọlọ́run bá sọ, Ọlọ́run ní wa ma yazakkaru illa ulul albab. Kí ni ìrọ̀rùn ayé tí a lè gbámú táàfì rí ayé náà lò ní ìrọ̀rùn tí ò ní sí wàhálà? ṣùgbọ́n tí Ọlọ́run bọ̀ bá gbé bá wa kò ní kàn wá, torí ohun tó bá ṣe ló ṣe, ohun tó bá ṣe ẹ̀dá kan lè ṣe. wọ́n lágbé wọn náà lọ́lọ́run ìwọ lọ́ba tó ní kápá lérí gbogbo nǹkan tó sì lè ṣe abẹ́ ni o. ìṣọ́ lérí wọn lọ́sàn àti lóru níbi tí a máa sọ́jà àti ibi tí a máa sọ́jà. mọ́jà rí àwọn mọ́jà àmọ́dàmú mọ́jà rí wàhálà àìsàn
tí ò gbóògùn àti tó gbóògùn wọ́n jẹ́ àmọ́ gbogbo ewé tá à mú kó bá a lára mu gbogbo oúnjẹ tá à ń jẹ kó bá a lára mu jẹ́ kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ ọlá àti tóbi ọlọ́run àti òfin àkọ́ Muhammad Rasulullah àwọn àtọ̀rọ̀ fún àwọn èèyàn wa ya lásàlátù nínú mọ́sáàsì Darus Salam ọlọ́run dákun bá wa lọ́rẹ̀ ní àbàlàdà jẹ́ pẹ̀lú nípa ìbàjẹ́ gbogbo iṣẹ́ olóore tẹ̀ ṣe nínú ilé ọlọ́run san ilẹ̀ sáré kò ní pè ní ládàá yóò wáyé àwọn fún ẹgbẹ̀rẹ̀ wọn pẹ̀lú àṣẹ ọlọ́run láti tó yọ àìsàn fún àpapá nínú jẹmọ́ àtàwọn ọ̀dọ́ náà lájọ papọ̀ tájọ́ ń ṣe àríra lónìí nísìn pé àsìlọ́run àsìjọ ń ṣe ọlọ́run máa pọ̀ ọ́nàṣẹ́ ìyàmọ́jà pàpàrà sí wọ́n lákùn fún ẹ̀kọ́ jàmá ọ̀rọ̀ náà bá ti ń bá wa sọ nínú Al-Qur'ani gbogbo wáàsí látòkè délẹ̀ ẹni pé ogun rí ìbẹ̀rù Ọlọ́run ó sì jòkó sérí ìbẹ̀rù Ọlọ́run ó fara ti ìbẹ̀rù Ọlọ́run kò sí bó ti lè rí bí ẹ̀dá ọ̀bá ní ìbẹ̀rù Ọlọ́run lọ́kàn rárá kò lè ṣètò Ọlọ́run kò lè tẹ̀lé àṣẹ Ọlọ́run torí pé yóò máa fẹ́ máa nira lójú ẹ̀ ṣùgbọ́n aláti gbìyànjú ẹ jẹ́ ká gbìyànjú kí torí wọ́n ní tó bá di ijọ́ kẹyìn tí wọ́n bá tún ṣe wa wò nǹkan àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ yẹ̀ wò ní pé ṣé ìbẹ̀rù Ọlọ́run ń bẹ nínú ọkàn náà tábà rí pé kò sínú ẹ̀ ó ṣòro díẹ̀ ogun yá yìí torí látara ìbẹ̀rù Ọlọ́run ni a ti ṣe gbogbo ohun tá a fẹ́ ṣe tí ó fi yanjú nígbà tó fẹ́ bá tìyàn jẹ́ tí ẹ̀rí ọ̀kan jẹ́ tẹ́rù Ọlọ́run bá bà ẹ́ agbóhùn fẹ́ ṣe yìí tí ó sì yẹ kí ṣe kò sì yẹ kí ṣe o bẹ́ẹ̀ nìkan bá tẹ̀lé Ọlọ́run wé mi ìbẹ̀rù Ọlọ́run jẹ́ bẹ́ẹ̀. wọ́n pẹ̀lú wákàtí márùn-ún jẹ́ kò yẹ kí dìde kìlọ̀ kéwù ẹnìkan ò sàkóso àti ní wọn àti lébi lérí àtùmọ̀ Ọlọ́run kan sáà wà mí kan tí ń rí mi tí ń bá kí kò sáà dá ó sì dìde lọ kéwù kí ń yẹ bẹ́ẹ̀ ìbẹ̀rù kan ní ìpáyà kan ní látara ìpáyà náà láti bèrè ìkọlọ̀ jẹ́ kárí ìjẹ Ọlọ́run wá sọ fún wa pé ẹ̀yin ẹrú sì mi ìrẹ́ Muhammad bá mi sọ fún wọn pé ó ní yá àyọ̀ lẹ́sìnà àmọ̀nù àwọn òṣèlú ńlá èyí náà ṣètò ọ̀rọ̀ yìí bismillahir rahmanir rahim yá àyọ̀ lẹ́sìnà àmọ̀nù hal adullukum ala tijaratin tunjiikum min adhabin alim tu'minuna billahi wa rasulihi wa tujahiduna fi sabilillahi bi amwalikum wa anfusikum dhalikum khayrun lakum in kuntum ta'lamun yaghfir lakum dhunubakum ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم صدق الله العظيم. ọlọ́run àti bá a sọ nínú Al-Qur'ani ó ní yá àyíwá lẹ́sìnà ámànú ọlọ́run ní mo pẹ̀lú onígbàgbọ́ òdodo àwọn tá ní onígbàgbọ́ òdodo àwọn náà ni àwọn olóríire àwọn tá lóríire àwọn náà ni ọmọ àjẹ́nà olùkóṣù ọlọ́mọ àjẹ́nà fún ṣọlọ́mọ náà. ọlọ́wọ́ ní hal adullukum ala tijarati ǹjẹ́ mi ò ní tọ́ka fún yín síbi òwò kan tunjiikum min adhabin alim tí ó gbà yín là kò níbi ìyà ẹlẹ́ta eléro tu'minuna billahi wa rasulihi òun ni pé ká ní ìgbàgbọ́ òdodo sọ́dọ̀ wọn bá tó ṣẹ̀dá wa. ó tún bá wa láyé ó kà wá kẹ́ni tí wọ́n jọ sí ìfọ́lọ́wọ́n bá nínú mọ́sálásí Darus Salam ọba náà la dúpẹ́ fún òun la fẹ́ yìí fún àgbogbo fún torí pé ẹ̀dá tó bá mọ núrò náà ló lè mọ pẹ́lú bẹ́ẹ̀ dá ọba mọ núrò ó
lè mọ pẹ́ fún ọba tí ó ní kí ohun tí a ò rò kó má bá ń ta òró wa. Ọba náà la dúpẹ́ fún Ọlọ́run ṣe àkókò ṣe orí tó ṣe fún wa tẹ́lẹ̀ ló má bàjẹ́ èyí tó kúrẹ́ kó wá ṣe. Àwa dúpẹ́ fọ́lọ́run torí pé ọ̀nà ọpẹ́ pọ̀ tẹ́rù lè gbọdọ̀ máa dúpẹ́ fọ́lọ́run torí orí tọ́lọ́run wá ṣe fún wa kò ló ń kà àwa kí ra wa bí ká kú ewu ọjọ́ ńlá, ọjọ́ Jímọ̀, ọjọ́ oríire ti ọjọ́ tèní, ọjọ́ ọdún àwọn mùsùlùmí. Kọ́lọ̀ jẹ́ kí a ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ lókè pẹ̀, kọ́lọ̀ mọ́ ṣe ní àkímọ̀ fún wa. Ọpẹ́ fún Ọlọ́run ọba tó fi ra rẹ̀ sí màá wá látara àwa tó dá, ó wá tara àwa tó rọ̀ wọ́n bá ṣẹ̀dá ń tara bí òwe pé ọba tipẹ́tipẹ́ lòun, ọba láéláé lòun, ọba ráyéráyé lòun tó ń wọ́ṣẹ̀ kù gbére, ọba ńlá, ọba tó jọba lọ, ọba tó dàgbà tí ò ní gbó, tó ní wa láláì lójú, ó ń gbọ́ wa láláì létí, ọba tó ga láláì lẹ́sẹ̀, ọba tó dá oúnjẹ ṣùgbọ́n kò ní jẹun, ó dá omi ṣùgbọ́n kò ní gbòǹgbẹ omi, ọba tó dá ọmọ ṣùgbọ́n kò ní bí. Òun náà lọ́mọ tó ṣe ká ní pé àtẹ̀gbọ́dọ̀ fi ròyìn ẹ̀, àtẹ̀gbọ́dọ̀ ló ń kàmẹ̀ rárá. Ọba tí ò bímọ tí ẹnìkan ò bí sí ni kò lọ́ba kan, kò lọ́lá fi yọ bẹ́ẹ̀ sí ni kò lọ́lá fi wé. Ọba tó dá ọmọ ṣùgbọ́n kò ní bímọ, ó dá ọmọ ṣùgbọ́n kò ní tó gbé bèrè tàṣí pé yóò tẹ̀ wá sùn rárá. Ó dá obìnrin ṣùgbọ́n kò ní fẹ́, ó dá ikú ṣùgbọ́n ọba tí kìí kú láéláé ni. Ó dá owó ṣùgbọ́n kò ní náwó, dúdú nìyẹn kò sẹ́ni tó máa, pupa nìyẹn kò sẹ́ni tó máa. Ìwọ náà bá ọgá ní àbó kúrú kò yẹ nìkan nígbà tí a ò rí ẹ kọ́, a ò sì mọ bí ojú rẹ wà. Iṣẹ́ ọwọ́ rẹ ṣálà wá ń rí. Ó dá sánmà pẹ̀lú ìyanu tí ò sóko tó gbé dúró. Òòrùn paṣẹ lọ́wọ́ ọ̀sán bẹ́ẹ̀, ọba tó fi ìràwọ̀ ṣẹ̀ṣọ́ sánmà. Ọlọ́run àwa ń jẹ pẹ̀lú àṣẹ rẹ, òjò rọ̀ pẹ̀lú àṣẹ rẹ, ìjì ń jà pẹ̀lú àṣẹ rẹ, atẹ́gùn ń fẹ́ pẹ̀lú àṣẹ rẹ, àwa ń lọ pẹ̀lú àṣẹ rẹ, àwa ń bọ̀ pẹ̀lú àṣẹ rẹ, àwa ń sùn pẹ̀lú àṣẹ rẹ, àwa ń jí pẹ̀lú àṣẹ rẹ. Ọba òfin rẹ jẹ́ rẹ, òfin rẹ mọ́ rẹ, òun ló mọ ohun tó jẹ́, òun ló mọ bó ti ṣe tó, òun náà ló sì mọ bó ti ṣe arábàmì sí. Ọba tí ò lọ́lá fi wé kò lórogún kò lọ́ba kan, kò lẹ́ni yọ bẹ́ẹ̀ sì ni kò lẹ́ni fi yọ rẹ̀, lẹ́sà kàmí sí lè ṣe wọn ọmọ sẹ́mi kò lọ sí yọ. Àwọn tọrọ ìkẹ́kẹ́ fún ọ̀la ìlú Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Ẹni tọ́lọ́ wọn fi ṣamọ̀nà wa láyé, olùfúnni nílò òdùnú, olùkíni nílò ìwà tí ò dá, òun ní tàmálẹ̀ fún wa. Nísìnyí pè wá sójú ọ̀run lọ́wọ́. Lábàjẹ́ ni tí ń kírun lónìí, ọlá ọlọ́wọ́n bá ní ọlá ìpè tí Ànábì Muhammad pè ní, ọlá ṣe tí Ànábì Muhammad jẹ́ ni. Ọlọ́wọ́n fẹ́rẹ̀ ní àtiyẹ. Ó ní kí a máa bẹ lérí gìgísẹ̀ àti lérí ìlànà Ànábì Muhammad. Orí ọ̀fẹ́ lárígbà o. Jàmá, orí ọ̀fẹ́ lárígbà. Torí pé látara àwọn Ọlọ́run lákàsùn lájí lápára wa ní eré ìlànà tí a wà yìí la fi jẹ́ mùsùlùmí òdodo. Kọ́lá kó ṣe wá ní mùsùlùmí òdodo lákìrùn àjọmọ̀lẹ́yà Muhammad. Àwọn tọ̀hún náà tí wọ́n sọnù tó tàbí pé bóyá àbíyàwó aláwọ̀ ṣe jù wọ́n lọ rárá. Àwọn náà jí wọ́n bára wọn lérí ìlànà tí wọ́n bára wọn ní ètò tó tí àtọ̀ fún wọn ní ìpín tí wọ́n tá pé fún wọn ní. Àwa dúpẹ́ tí wá nítorí pé bẹ́rù bá mọ nínú yóò sì mọ pẹ́lú fọlọ́. Adúpẹ́ lẹ́ni bọ́lá òun ṣe tó ti wá fún wa. Ọlọ́run mọ́ apá ọ̀dà sáìdá mọ́jà máa padà sí igbó. Báwo ló ti wá dà níta lówó Ọlọ́run dákun mọ́jà máa. Àwọn àmọ́bí
àìsàn àbí ìdààmú wàhálà ìtínà àìrójú àìráyè kan máa dé bá ní. Òun ni pé ká gbìyànjú àti lè máa ṣe kíni àti lè máa ṣe tọrẹ àánú. Ẹ̀rí pé yẹn náà ni ó jẹ́ ohun tí ó le jù, ẹ̀rí tó le jù tó ní àwa ẹ̀dá lára, ẹ̀rí ó jẹ́ ohun tó ní wá lára púpọ̀ táì sábà fẹ́ ṣe, ẹ̀rí ó jẹ́ ohun tó nira táì sábà fẹ́ ṣe. Táwa ò sì mọ̀ pé ibẹ̀ gángan lọ̀nà wà, ibi ìṣètọrẹ àánú, ìmáṣe dáadáa sọ́mọlàkejì, torí tó bá ṣe dáadáa sọ́mọlàkejì ẹ òun kọ́ ló ṣe fún, o ṣe fẹ́mi ara ẹni, o ṣe forí ara ẹni, nítorí pé ẹ̀mí tí ń bẹ nínú ẹni tó ń ṣoore fún kìí ṣe tiẹ̀, ẹ̀mí Ọlọ́run gangan ni. Ìyẹn ni pé ìwọ gangan ò ń ṣe dáadáa sí nǹkan tọ́lọ́run bá ṣẹ̀dá, ẹ̀mí Ọlọ́run ní bẹ lára ilé ni, tó bá ṣe dáadáa sí ìwọ ló ní èrè ẹ̀ tó fẹ́ jẹ. Ṣùgbọ́n àwọn iṣẹ́ olóore kan bẹ tó rọrùn tó sì fúyẹ́, ṣùgbọ́n máa ń ro wá lójú àti ṣe, tí ò sì gbọdọ̀ ro wá lójú, kódà kò gba wàhálà, bóyá mi tẹ̀lówó ló fà ní fi ṣe ìtọrẹ àánú ní fi ṣe sàrà. Wọ́n sọ bẹ́ẹ̀ torí sàrà tá à ń wí nì, òun gan ní ọ̀nà àbáyọ, ọ̀nà ọ̀là, ọ̀nà oríire. Abẹ́gbọ́, òun ní ọ̀nà àbáyọ, òun lọ̀nà ọ̀là, òun lọ̀nà oríire tá a lè gbà, tá a lè tọ̀, àbí tá a lè ṣe, tá a fi lè tètè rọ́nà lọ. Ṣùgbọ́n èyàn lápàtì látara ahun ṣíṣe, apáyẹn ti látara ahun ṣíṣe, ẹ̀rí èyàn àfẹ́ṣe, ṣùgbọ́n àṣẹ ń tẹ́ orí ọ̀fẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ọ̀nà ọ̀rọ̀ lè gbà pé látara àánú Ọlọ́run lè wá ṣe orí ọ̀fẹ́ fún wa, torí a lè fẹ́ fi sọ̀sọ́kùsọ̀. Ṣùgbọ́n tí Ọlọ́run bá fi rọ̀ wá lọ́rùn, tá bá lè rí ṣe, àwa la ní èrè jẹ́. Ní Ànábì Muhammad fi sọ fún wa pé samaratu sọ́dàkọ̀, irú èso wo ní ń bẹ fún gbogbo ẹni tí bá ń ṣe sàrà, gbogbo ẹni tí ń ṣe sàrà, irú èso wo ní ń bẹ fún. Alákọ̀ọ́kọ́ lára èso tí sàrà a máa ṣe fún ni tẹ̀kìfíìrù lè kọ̀tọ̀ ẹ̀yà, sàrà a máa pẹ̀ṣẹ̀rẹ́ fún ni níwájú Ọlọ́run léyìí tó pọ̀. Ẹnikẹ́ni tí bá ń ṣe sàrà, ẹ̀rí pé Ọlọ́run ọba yóò máa ṣàmójúkò fún látara àwọn ẹ̀ṣẹ̀ pẹ́pẹ́pẹ́, àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké tí ìṣẹ̀ṣẹ̀ ńlá. Máa sọ pé àfáà ti ní sàrà máa pẹ̀ṣẹ̀rẹ́ fún ni nígbà tó ti ń ṣe sàrà, kó máa lọ bà tèèyàn jẹ́, àbí kó máa dínà máa, àbí kó máa bá ọ̀nà ìjẹ́ ẹ̀jẹ́ nígbà tó ti rí pé wọ́n fẹ́rẹ̀ níbi iṣẹ́ ọ̀gá ẹ̀ fẹ́rẹ̀, ibẹ̀ ní ti ń rówó tọ́rọ kọ́bọ̀ ní jẹ nímu, òwá débẹ̀ lọ́ba jẹ́ fún ọ̀gá nígbà àwọn aṣẹ́ yẹn gbogbo ni o, tẹ́ bá ti tẹ̀lé ó pa inú iṣẹ́ bú bẹ́ẹ̀ ní bọ̀rọ̀ tí kò sì rí bẹ́ẹ̀, èyàn kọ́ o, àwọn ẹ̀ṣẹ̀ pẹ́pẹ̀pẹ́ ni o. Sàrà máa pẹ̀ṣẹ̀rẹ́ fún ni, ẹ̀rí sàrà tó máa mú ni súnmọ́ lọ́hùn. Ẹnikẹ́ni tọ́lọ́run bá fi rọ̀ lọ́hùn tí bá ṣe sàrà kó dúpẹ́ fọ́lọ́run lọ́pọ̀lọpọ̀. Ọlọ́run bá ó ti kẹ tán, ó ti ṣòro tó pọ̀ fún abẹ́rẹ́. Al-khalifu fil mal, sàrà máa ń jẹ́ kí dúkìá kó látúbọ̀tán rere. Ọmọ ìyá mi, al-khalifu fil mal, sàrà máa jẹ́ kí dúkìá kó látúbọ̀tán rere. Ẹ̀rí bóyá bí ẹnìkan wà nípò gíga, àbí Ọlọ́run kẹ́ ó ṣí náà sì kí fún, ó ṣílẹ̀ pàṣíkí fún, ó lówó lọ́wọ́, ó lọ́lá, ọkẹ́ ń balẹ̀, ó bí àwọn ọmọ alálùbáríkà. Ẹ̀rí gbogbo ohun tọ́lọ̀ máa ṣe fún yàn láyé, gbogbo ẹ̀ lọ́run ṣe fún ló fi kẹ́, ṣùgbọ́n kò wá yà hùn bí wọ́n ṣe tọrẹ àánú, ń ṣe sàrà. Látara ìtọrẹ àánú ni àti sàrà ní ipò gíga tó wà ní ò lè jábọ́ láyéláyé. Ó dàbí ẹ̀dá bá tẹ ìgbálẹ̀rò pé kò jábọ́ ò ní jábọ́, torí pé ọba tí ó rán ẹ níṣẹ́ tó sì nífẹ̀ẹ́ sí tó ń ṣe ń bẹ pẹ̀lú ẹ.
ọlọ́run ọba ò sì dáhùn dágbé òká ká má tara jẹ kò sí tó jọ ọlọ́run ọba lọ gbogbo yòókù àwa wí ni nígbà òkú kan tó ń bẹ́ẹ̀ nìkan bóyá tó gbọ́dọ̀ bá dìde yóò borí ẹ ayé ń gbé wọ náà ó kù díẹ̀ káàtó òun náà kò mọ́ fọwọ́ fà tó bá ti fọwọ́ fà kò sí bó ogun náà tilẹ̀ lágbára tó ogun náà ó ṣẹ ọlọ́run ọbẹ̀ ṣẹ torí òun ló ní kápá àti ṣẹ ó ṣẹ ti Musa fún ó ṣẹ ti Muhammad fún lójú Musa ó tẹ fìlà náà rí gbogbo àwọn ọ̀tá Muhammad ó borí wọn jẹrí wọn padà wá jẹrí bá ní ọba tó dúró ti irú àwọn ẹ̀ta wíìnì níjọ́ kìíní àná ọba náà ò tí ì kó mbẹ okùn mbẹ tí wọ́n dábàá ṣe tọ́lá ọlọ́run bá ṣe tiẹ̀ ẹ̀rí ni wọ́n fi ní pé sàrà ṣíṣe oore sí mbẹ́mbẹ́ ó pọ̀ tó bá ṣe sàrà tó sì lówó lọ́wọ́ kò ní tán yóò ṣe tán báńkì ọlọ́run ọba tó ṣe kalẹ̀ fún ẹ tó pàṣẹ bá àmàlẹ́kà bí káwọn rọ̀jò sọ́dọ̀ ẹ ṣé báńkì náà ṣó máa ń tán bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ohun tọ́lọ́run bá retí pé kó ṣe kó má bàa tán ìwọ́gán ò ṣe yóò sì kókó lọ́dọ̀ ẹ afẹ́fẹ́ oṣù tó fẹ́ lọ fẹ́ wọ́n bá ní tálíkà àná nítorí pé ó yà hùn. abẹ́rẹ́ bákan náà sàrà máa jẹ́ kí kárí àlìjánà wọ̀ bí ṣe ọ̀rọ̀ àròsọ àbí ọ̀rọ̀ gbérí rárá sàrà máa jẹ́ kárí àlìjánà wọ̀ gbogbo ẹni tó ń ṣe sàrà fún ṣé wọ́n ṣe pè fún ẹ àwọn ẹ̀dá kan ṣe bẹ́ẹ̀ tó ká ní pé àṣẹ ń bẹ lórí àwọn tán bá ti ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn mọ̀lẹ́kà sì máa sọ àmì ọlọ́run sì máa fò tẹ̀sí lẹ́sẹ̀kẹsẹ̀ inú ọlọ́run kan sì máa dùn nínú àlẹ́ àṣì bẹ́ẹ̀ ni látara sàrà àṣìṣe ọmọ ìyá mi gbìyànjú sàrà tó máa gbé ipò ẹni ga níwájú èèyàn torí pé ẹnikẹ́ni tẹ bá tí bá máa ṣètò ọ̀rẹ́ àánú kó tó yọ lọ́wọ́ kan alájẹ máa rẹ̀ assalamu alaikum ẹ máa rẹ̀ ẹ rọra ẹ pẹ̀lẹ́ àìjókòó mi wọ́n sì máa pọnlé ìwọ tó wáyà fún tó ìfẹ́ ṣe sàrà inú ò máa bí ẹgbẹ́ sóhun nìkan ni sóhun nìkan ni òun nìkan kọ́ ọlọ́run lọ́pọ̀ máa ṣe ìwọ náà wà ronú sọ̀rọ̀ ara ẹ̀ pé kí lòun ń ṣe àbúrò pé bóyá àbí òògùn kan ní ṣe ló bá ní ó fi ní kàrámà àbí kàǹkó kan ní wọ́n hà fún àbí lákàlẹ́ kan ní wọ́n sàkún rárá ọmọ ohun tí ń ṣe bẹ́ẹ̀ nìkan bá sunkún wọlé ẹ̀ wọ́n sì rìn jáde ẹ̀rí ni wọ́n rìn jáde ṣẹ́ni tó sunkún wọlé ẹ̀ tó rìn jáde ṣé yóò ṣépè kò lè ṣépè láyéláyé yóò ṣe ṣépè kódà kó má ṣàdúrà ẹlẹ́dàá onítọ̀hún àti ọlọ́run bá tí ó dáwọ̀ ó sì dáhùn náà ó ti rí ohun tó ṣe ẹ̀rí yóò jẹ́ kí ó ní àtúbọ̀tán rere wíkọ́ yàtọ̀ sọ àfihàn ha nínú àlùkòrò sára àmàdá ibi dúró fún ni la ilaha illallah muhammadu rasulullah ẹni tí bá ká ní pé ibi aburú kan bẹ pẹ̀lú ẹnìkan àbí ń bọ̀ fẹ́ nìkan àbí ogun kan jálù onítọ̀hún òun gánmà kó gun jà ṣùgbọ́n aburú tí ń bẹ pẹ̀lú ẹ̀kọ́ ríran ni kò máa kó fúra àbótẹ̀ bá fúra tọ́lọ̀ ń bá kọ́ má ṣe ọlọ́run ti kára rẹ̀ ó lè rán áńgẹ́lì kan sí ẹ o ká má tara jẹ o bíbí àkọ́ o haram kọ́ o àánú ọlọ́run ni o ó lè rán áńgẹ́lì kan sí ẹ màlẹ́kà kan bí kó wá dẹ́ o tó má sì dé yóò wá aṣọ jákujáku kan pé àyè dákun níjẹ ní òsì lọ́ọ̀mì wọ́n náà wò pé màdínà ti jí látara bí ìmọ̀ kan tí mo fẹ́ jẹ ṣùgbọ́n mo ní kọ́ mẹ́rin kan bí ó sì bá gbé fún torí tọ́lọ́run la ilaha illallah muhammadu rasulullah lẹ́sẹ̀kẹsẹ̀ abúrò sì parẹ́lẹ̀ kan náà àṣẹ ọlọ́run ní kí ṣe agbára ẹ̀dá ẹsẹ̀kẹsẹ̀ ni ẹ jẹ́ ká gbìyànjú ẹ má jẹ́ kí aṣakun òun retí àbí òun lọ́dọ̀ bàbá dọ̀nùgbò kan àbí babaláwo kan àbí àfa kan gbọ́bẹ̀ ṣáájú ní kẹ́ mọ́ ṣáájú o ṣùgbọ́n tí sàrà bá pọ̀ jù nínú ayé ẹ̀ kódà tó o bá tẹ ìṣáájú ó ṣoríire àdéhùn ọlọ́run bá ní kọ́lọ́run wá fún wa léyìí tí a lè fi ṣètọrẹ àánú kó fi wá lọ́kàn balẹ̀ kó dùn wá nínú kó bò wọ́n láṣìírí torí bá ti ń sọ nísìnyẹn nìkan ní ìgbà tí ní báwo ní ti ṣe ìgbà tó ní báwo lówó ti ṣe kọ́lọ̀ tó wà lẹ̀ yìí o ó dà kó jẹ́ kó nǹkan torí ọlọ́run ní pé ẹni tó fi mìíràn kan ṣe sàrà pẹ̀lú ìlara àti ìgbéraga àti ìjọra lójú àbí tó tó wá fi ọ̀rọ̀ tí kò wúlò kan fi tẹ̀lé nígbà lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n ẹni tó fi pọ́n kan ṣe sàrà pẹ̀lú ìbẹ̀rù ọlọ́run pẹ̀lú ìpẹ́yà lọ́wọ́ pẹ̀lú pé bó ti mọ nìní agbára tó ní nìní náà ló fi ṣe
ọlọ́run wa wo náà kẹ́ ránṣẹ́ pé ẹrú sì mi bẹ́ẹ̀ ni kò sí lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n ìgbà tó wà lọ́wọ́ ẹ̀ náà kò tún ṣe pẹ̀lú ìgbéraga kò fi jọ rẹ̀ lójú ọlọ́run wa gbàtì ọlọ́run ni á gbàtì ẹ̀ wọlé àní gbàtì yẹ. wàlá amúráàd sára máa jẹ́ kí àárẹ̀ kan bá ń bọ̀ síwájú tó fẹ́ ṣèyàn àbí àárẹ̀ kan bẹ pẹ̀lú ẹnìkan lọ́lọ́run wa kọ́ ọ̀mọ́ ṣe ló wá ṣe sàrà lákòókò náà àbí ó ti jẹ́ nìkan tí mo ṣe sàrà tẹ́lẹ̀ àárẹ̀ tí mo yàn ọlọ́run lè ní pé kí ó má wà má àbí tó bá wá kó di fúfú yẹ àbí tí bá ti ń bẹ pẹ̀lú yàn tẹ́lẹ̀ ó ṣe kí ni ó sì gbéra ó sì mọ́nà. bàbá kan bẹ nílùú Àjàṣẹ wa ń bẹ náà ní ṣe ìtàn ihun ta fojú rí ni kò dẹ̀ tí ì pẹ́ jù àárẹ̀ ò yá ó wà nínú ilé owó sì bẹ̀rẹ̀ ẹ̀ kí bóyá wọ́n ní òsì táàfin ní bóyá náà ló jẹ́ kí ó lè rí òsàn wọ́n lọ lè lò tó wọ́n ṣe ànálìsì wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n fún lábẹ́rẹ́ wọ́n tó àpò ògùn fún gbé kó rà kó máa lò ó kí ní ìsàn lágbára tí ó sàn ká sí wọ́n sì ń ṣe ìwòsàn gbogbo wọ́n á gbó fún àwọn pé ẹ̀yin ọmọ mi ẹ lọ fàmásì ní nǹkan bíi mángírìbì sí ìṣáì ẹ lọ fàmásì kẹlọ́ rẹ̀ tí wọ́n kọ́ wá fún mi òun nìkan ó sì wà nínú ilé lókè kò tún ṣèṣàlẹ̀ o ní gbọ́ kọ́kọ́kọ́ tá ní ẹ̀dá sí wí kò lè dìde torí ohun tá à ń wí yìí ti rá mọ́lẹ̀ àmúdi tí ń ṣe ti rá mọ́lẹ̀ kò lè dìde àmọ́ ọlọ́run ò wá gbóhùn lẹ́nu ẹ̀ tá ló lú ẹ̀ ó lẹ́sìn lọ́wọ́ èmi ní ìyẹn wẹ́ mọ́ kó wọlé ègùn kéoké mú wà ṣùgbọ́n bí tí mo wà yìí lè dìde ò wọlé ẹni náà obìnrin kan ló sì ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ sì wọlé nígbà tó wọ́n fojú kan ara wọn kọ́ sí bàbá dákun má bínú bùkátà báyìí nǹkan ló wọ̀ mí lójú mo ní kí a bá yín ìjẹ́ ìlẹ̀bù mi láṣìírí ẹ̀ dákun. nígbà tí ọlọ́run ti fẹ́ wo ẹrú sin ẹ̀sán tẹ́lẹ̀ tó ti fẹ́ kẹ tẹ́lẹ̀ tó ti gbàdúrà ẹ̀ tẹ́lẹ̀ ẹ̀mí kan sì kó sí lọ́kàn ó sì tọ́ bàpò ó sì gbàgbọ́n fún ẹni táwọn yìí ẹni náà sì kí ẹ ṣe ń wo ọlọ́run tó kí ní àṣẹ ọlọ́run fún yín ní àlàáfíà kẹ́ni yẹn máa sọ̀kalẹ̀ lérí ẹ̀sálẹ̀ èké ní èkejì lẹ́sẹ̀kẹsẹ̀ bàbá náà sì dìde lẹ́ẹ̀kan náà ẹ̀gbọ́n náà bá tóbi ó dìde lẹ́sẹ̀kẹsẹ̀ òun kò yà lẹ́nu kẹ́ pẹ̀lú ọdún ìwòsàn tí mo ti ṣe mo lọ ilé ìwòsàn wọn fún lábẹ́rẹ́ gbogbo kan náà sàǹsàn mo sì fọ́ tọ́ba kò mo sì fún ẹni tó bá tọrọ ṣe bẹ̀rẹ̀ tọrọ ẹnu òun sì fún ní sí kí wọ́n sì fún lẹ́ẹ̀kan ara òun sì fúyẹ́ bí nǹkan kan ò tẹ̀ ṣe àwọn ọmọ tí wọ́n lọ ra oògùn tí wọ́n ń bọ̀ wálé nígbà tí wọ́n délé wọ́n ti bá bàbá níjòkó ó dàbí pé àbí bàbá yìí ti wá fi dání àbí ọ̀rọ̀ ẹ̀ ò yé wá sí o bàbá ẹ̀ dákun ṣé bí nìgbẹ́ la fi ń ṣe láti kó mi nísìn ẹ̀yin ọmọ mi láti máa ń bini ẹ̀ dákẹ́ ṣé bí ibi ilẹ̀ fi mí sí kọ́kọ́kọ́ ni mò ń gbọ́ bàtó ló fi wọlé ó ní kí dákun má ní kankan kí fóun bàkà kan bùkátà kan òbílẹ̀mù kan sàkówó gbogbo ẹ̀mí ọlọ́run sì kó sí mi lọ́kàn mo sì tọ́ àpò fún lápò márùn ó sì kí mi ó sì ṣàdúrà fún ọlọ́run owó mi sàn yóò fún mi lálàáfíà kò dá mi lójú pé bóyá ó ti sọ̀kalẹ̀ nílé ẹ̀sìkálẹ̀ ẹ̀kẹta ẹ̀kẹrin nǹkan kan owó ọmọ tó gbé ìkànnà pọ̀ lẹ́yìn ara wọn sì fúyẹ́ lẹ́ẹ̀kan náà ó sì lálàáfíà lẹ́sẹ̀kẹsẹ̀ ọmọ ya mi sàrà àṣìṣe nǹkan tó dánu lọ́nà kó fún wa ṣe. nínú wa rí pé níjọ́ kìíní àná ní àtètè kọ́ ṣe nígbà tó lọ́n ṣẹ̀dá baba ńlá wa Ádámà ẹ̀rí alayhi salatu wassalam baba ńlá Ádámà bí ìbejì ní Ádámà bí ṣùgbọ́n àwọn ọmọ ẹ̀ àkọ́kọ́ Ábílà àti Kábílà nígbà tí wọ́n ń tọrọ kan lọ́dọ̀ Ọlọ́run ní ẹgbìyànjú kẹ́ ṣe sàrà àfẹ́mi Ọlọ́run kẹ́mi náà tó ṣe ohun tí ẹ̀yin náà fẹ́ fún yín nígbà tí ẹ̀gbọ́n òun jẹ́ àgbẹ̀ ìmọ̀ òrùkú ìmọ̀gbàdo ẹ̀pà àwọn kan jíjẹ ẹwẹ́ oríṣiríṣi bẹ́ẹ̀ ṣá àbúrò òun jẹ́ nìkan tí máa ń ṣẹra àbúrò wà lọ́wọ́ àgbò tó dáa ó fi ṣe sàrà àfọlọ́ ẹ̀gbọ́n wà mú àwọn ẹ̀pà bíbàjẹ́ ìgbàdo bíbàjẹ́ ẹwẹ́ bíbàjẹ́ òun fi ṣe sàrà àfọlọ́ nígbà tí Ọlọ́run fẹ́ gbàdúrà àwọn méjì ó gbàdúrà àbúrò kó pàtẹ́gbọ́n ibẹ̀ ni ẹ̀ta ló ti bẹ̀rẹ̀ jama ibi tó ti bẹ̀rẹ̀ nìyẹn o ìbínú ojú Ọlọ́run ṣe lè gba ti wọ́ àbúrò mi tí ò ní gba tèmi ló bá ṣe fi ló bá pa àbúrò ẹ̀gbọ́ ló bá pa onínúure ló pẹ́ ní eré wá jẹ́ pé onínúurú ẹni bí òun ló wá ṣẹ́kù látara ẹ̀ la wáyé báyìí ti wáyé lẹ́fìrí pé
inú wú ẹ̀rí àwọn ìwà bú tẹ̀m̀bẹ̀lẹ̀kọ̀ tẹ̀ àwọn iṣẹ́ bú ó fi pọ̀ lọ́wọ́ wa kọ́lọ̀ gbogbo àmẹ́ ẹ̀rí bàbá kan bẹ nínú ìlú Nàìjíríà Ọlọ́run kẹ́ púpọ̀ ìkẹ́tọ́ Ọlọ́run kẹ́ ti wọ́yà jù kódà Ọlọ́run ṣàánú ẹ̀ níbo ni kò ti kọ́lé sí lábẹ́ ọ̀run ọkọ́lé káàkiri rẹpẹtẹ ṣùgbọ́n tí àwọn èèyàn bá gba fún ìtọrẹ àánú owó tí ò tó gbọ́ bùkátà ni wọ́n fún wọn Ọlọ́run wò pé ẹrú sí mi ṣe ó fẹ́ lóun gbọ́n ni àbí ó fẹ́ sọ pé ọgbọ́n erí òun àbí agbára òun ní kó owó yìí jọ ọgbọ́n erí ẹ̀kọ́ ẹni tó gbọ́n jù ẹ lọ tó ní agbára jù ẹ lọ tó ní brain nídìí òrówó tó ní pé àpé fún brain nìkan la pé fún ẹlòmí ò máa jẹ látara brain yẹn wọ́n máa fi ṣoríire agbára tiẹ̀ tó níyẹn yóò máa fi lọ sí ẹnìkan ní ó tó máa fi lówó ṣùgbọ́n wọ́n tó ìwọ ọ̀lẹ lásánlàsàn tó tẹ̀ jẹ́ kankan Ọlọ́run ká wò ṣó kà ṣàánú ẹ̀ ó wá rò níyàn kan rẹ̀ ń gbé nígbà tí a gbé ọgbọ́n ìkalẹ̀ ìtaka yí báyìí náà ló fi gbowó ọgbọ́n rí wá ní bí ọ̀rọ̀ kárùnà àná ẹgbọ́ Ọlọ́run wá wò títí gbé ihun tá a kọ́ fún ẹgbẹ́ ṣe ti ẹnìkan a mọ ohun tá à ń ṣe àwọ Ọlọ́run máa ti ń tó gbà ìwọ́ sì kọ̀ o sì há mọ́wọ́ olóhùn fẹ́ ṣe kí ni òun fẹ́ jù sílẹ̀ Ọlọ́run bá rán àárẹ̀ kan sí àárẹ̀ yìí bá dé wẹ́rẹ́ àárẹ̀ bá kọ̀ ní ọba sàn ó wá di àìsàn lórí àmódi tó wá àárẹ̀ tó wá tí ò sàn òun ni àgbè àìsàn títí ó dé àìsàn owó sì ń bẹ ó sì náwó náà díẹ̀ títí owó ibẹ̀ síta ó bẹ̀ síta wọn kan ní díẹ̀ àárẹ̀ yóò sàn ó sàn ga sí ó ń lágbára sí ṣáà ni lọ́wọ́ sọ fún àwọn tòótọ́ ń gbé ẹ̀yìn tòótọ́ wà láì gbọ́ o torí ìjọba dọ́dọ̀ àwọn tòótọ́ sọ fún pé èlò lẹ need owó ń bẹ àníkì lálàáfíà ẹ̀rí tó bá gbowó fún wọn tó bá wo àwọn oògùn tó lágbára jù nínú àwọn dòkúmọ́ àwọn tó bá kọ́ fún ìgbà yẹn tó máa lágbára sí ó ní tó bá kú níbẹ̀ ẹkún mi lábẹ́rẹ́ kú kíkú máa lọ pàtó ń gbóhùn náà ló béèrè ẹ̀ ẹ máa gbọ́n abẹ́rẹ́ kú fún ṣe bọ́lọ̀ nípa ẹ̀ ẹ̀jẹ̀ ìdá ni wọ́n pààyà ẹ̀dá kọ́ ọ̀rọ̀ nípa ẹ̀ Ọlọ́run wá yọ ohun tí máa ń pààyà kó nínú abẹ́rẹ́ kú yẹn ó yọ kó kò jẹ́ kó pa kò tó kú la ilaha illallah ẹ̀ gbọ́dọ̀ bá tóbi la ilaha illallah kò tó kú ikú ò wá abẹ́rẹ́ kú tó dájọ́ tó lójú pé ẹni tá bá kú fún yóò kú lẹ́sẹ̀kẹsẹ̀ ni lójú ẹsẹ̀ yóò gan ni ikú ò wá ìjọ kìíní ìjọ kejì ìjọ kẹta ní pọ́sẹ̀ kan wọ́n sọ fọ́lọ́wọ́ ìwọ̀lọ́ gbogbo tó kó fún mi yìí kúkú gbà lọ́wọ́ mi kó tẹ́lá jẹ́ pẹ̀lú látara kí látara àhọ́ ṣíṣe ìwọ tó wà láàrin ẹbí tọ́lọ́wọ́n bá kẹ́ tó fún lówó ìwọ wà rò pé bóyá àbí ọgbẹ́ rí ẹ á sì kí àwọn tó kù náà lápapọ̀ lákó fún wọn nìkan o wọ́n sì máa béèrè wọ́n máa tọrọ ó sì máa fún wọn tó bá fún wọn á tún gbà lọ́gbẹ́ agbèfẹ́ lómi kọ́lọ̀ ń kó akọ́ àmọ́ ṣe kọ́lọ̀ kó wà nínú kókò wà láṣìírí torí pé ń dáhùn yìí wọ́n ní bí ọdẹ bá ròṣẹ́ òyà tó bá pẹ́ràn kò ní fẹ́ nìkankan jẹ iṣẹ́ ló ṣe dá ṣe ṣùgbọ́n owó ṣe dáná má dáná tó bá dáná ó jìyà yóò sì lọ kọ̀ọ̀kan lọ ọlọ́run dákun jẹ́ kí ọlá àti tóbi ọlọ́run lákun fẹ́ àgbọn ọlọ́run lákun wọ́jà àmọ́ báyìí má mú ọlọ́run dákun bá kẹ́wọ́n kó bẹ̀rẹ̀ ọkọ̀ ṣe bí sì nìkan ìsàrẹ́ wọn náà tó jẹ́ náà wọ́n yóò tún ní ìfọ́nà tó jà ní àfihàn kò bàjẹ́ ọlọ́pàá ní ìbàjẹ́ ṣe wọ́n ní sàmọ́ní àtẹ́nà ṣe wọ́n ní ẹni tàpélọ́kẹ́ mọ́ṣẹ́ ni wọ́n ní ẹni tàpélọ́kẹ́ níyà ọlọ́ àtúntò bí ọlọ́wọ́lá iṣẹ́ olóore tó wọ́n wọn tí wọ́n gbélé ayé ṣe ẹ̀rí kò sẹ́nìkan tó pé kò sẹ́nìkan tó ná kò sẹ́nìkan tó dá ṣùgbọ́n bí wọ́n ṣe lágbára ma àwọn náà ṣe torí pé nínú mọ́sáàsì tá a wà yìí àmọ́ ó ti wà tẹ́lẹ̀ ẹ̀rí pẹpẹ lásán ni ṣùgbọ́n ìkólé kan bàbá wa ìmáàmù ní pé mọ́sáàsì ìkóṣà ga ó dọ̀tún pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìgbẹ́nu àti ọ̀pọ̀lọpọ̀ àìsàn àti ọ̀pọ̀lọpọ̀ wàhálà. bàbá wa ìmáàmù tí ìbá ṣe pé iṣẹ́ Ọlọ́run ni wọ́n kólé káàkiri ọ̀rọ̀ mọ́sáàsì a ní láti máa kà wọ́n náà kún àwọn ẹni tí wọ́n ní mílíọ̀nù láyé àwọn tí wọ́n rọrọ̀
torí owó wọn tí wọ́n ní inú mọ́sáàsì ni wọ́n ná sí ẹ̀rí ilé Ọlọ́run ni wọ́n ná sí iṣẹ́ Ọlọ́run ni wọ́n ná sí títí ìtọ́síwájú bá wọn Ọlọ́run dákun wọlé ẹ̀yẹn náà kó bá kẹ́ wọn kó gẹ̀ wọ́n oṣù tó sì kàn wọ́n ọ̀rọ̀ àtúntò Ọlọ́run. ìmáàmù wa àléfà wa tuntun Ọlọ́run dákun bá wa lọ́rẹ̀ mí ẹ̀ má bàdá dẹ̀ yẹ ọ̀rọ̀bọ̀ ní mímọ́ èyí tó fún náà kò tí ì tó ń kọ̀ ṣàlékún sí má wàá jẹ́ kó kúléwe má yóò ṣákú tó bá ní kó má ṣákú kò ní ṣákú ẹni tó pa òsì apariwo àjẹ́ apariwo ṣó apariwo kìnnìkan olóògùn ẹlẹ́bọ̀lógún tọ́lọ́run dáwọn tákì òkà tí nǹkan tó lọ́wọ́ bá lọ́nà ẹni tọ́lọ́ bá ní kò ní kú ṣé gbogbo ẹni tó bọ́lẹ̀ náà àbí ọ̀rọ̀ ẹni gbogbo ẹni mọ́tò gbá lókun èèyàn sáà wà ní ìyàwó sì kọ́ sí ó sì ṣe òṣùgbó sì kú lẹ́sẹ̀kẹsẹ̀ ọmọ àléfà wa Ọlọ́run dákun bá lọ́rẹ̀ mí ẹ̀ ò dákun wa bẹ́ẹ̀ ni wọ́n fi kàkà ṣe bá wa dúró tì í ó tì í lẹ́yìn má tì í lójú ọ̀là fúnfẹ́ àtún ọ̀là hàwọ̀ ọ̀là kò wọ́n já ìlà ìlà ìlànà ní sọ́hánà òbí àwọn olùdíjẹ́ tẹ̀lé sí i. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.